أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا وارزقنا العمل بهما بجاه ذاتك المقدسة آمين. Àdúrà yìí ni mo fi kí gbogbo olólùfẹ́ wa, gbogbo olólùfẹ́ mi, gbogbo olólùfẹ́ ètò wa Al-Hikmat àti gbogbo olólùfẹ́ ètò iléeṣẹ́ wa Orísun tẹlifíṣàn láàárọ̀ yìí wípé gbogbo orí tọ́lọ́run bá ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa onídìbàjẹ́ o orí wa máa pọ̀ sí ni. Àkú ọlá Jímọ̀, àkú ètò, àkú ìyànjú, àwa kú palẹ̀mọ́ Ramadan, Ọlọ́run ó jọ̀ọ́ bá wa dáadáa, Ọlọ́run ó jọ̀ọ́ bá wa láyàtà láfíà, ọlá Ànábì lọ́dọ̀ Ọlọ́run la hawla wala quwwata illa billahil aliyyil azim. Orúkọ mi yìí padà Alhaji Abdulqadir Yusuf ọba ọwọ́ àdúrà yìí náà ló tún balẹ̀ sórí ètò yìí ètò wa Al-Hikmat. Lónìí ohun tá a fẹ́ yanjú lónìí ohun tó lágbára díẹ̀ ni torí pé àfáà àti agbéwálé ní àfáà àti gbogbo yín ti ń gbẹ̀ngbẹ̀ wọn ni tí àwọn míì gan nú àwọn olólùfẹ́ wa ń pè mí wípé àfáà báyìí níjọ́ la máa gbé wọn wá mo ní ẹ fọkàn balẹ̀ àfáà wa ń bọ̀ torí pé òdu ni wọ́n nílé iṣẹ́ Orísun bí wọn kì í ṣàìmọ̀ fólókó gbogbo ní Ramadan ẹ̀mọ̀ pé ẹ máa ń bá wọn pàdé àwọn náà ni àfáà wa àgbà Sheikh Al-Fadil bàbá wa Sheikh Abdulhamid Sorinọlá àdúà ń gbà. Bàbá assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run mọ́sá bá sàlẹ̀ gbogbo àdúrà fún yín. Allahumma amin. Ọlá Ànábì lọ́dọ̀ Ọlọ́run. Amin. La ilaha illallah. Amin. Ẹ̀rí lẹ́ni ọ̀rọ̀ kan ni mo gbọ́ mo wá fẹ́ confirm ẹ̀ ló jẹ́ kí ní kẹ́ ẹ wá pé ẹ jẹ́ ká yanjú ẹ̀ lójú ọ̀gbagadì ká báwọn èèyàn sọ. Wọ́n lẹ̀ ní ayé méje ló wà. Ayé méje bí báwo mo ní ọ̀dà àfáà wa àdúrà ń gbà ń gbé wọn wá wọ́n wá ṣàlàyé báyé ti pé méje ó ti rí pé ayé méje ló wà wọ́n wá sọ fún gbogbo ayé bàbá ẹ gbọ́ ṣé lóòótọ́ ni pé ayé méje ló wà. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Wa sallallahu ala man la nabiyyun ba'da. Ọpẹ́ ni fún Ọlọ́run. Ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run tó pọ̀ fún ọ̀gá wa àfáà wa àgbà Ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. Àwa fi kíkẹ́ Ànábì ṣàdúrà fún àwọn àlùfáà wa. Bàbá mi lágbàjì, bàbá mi lámúnigan, bàbá mi àgbàdáńdáwì. Ọlọ́run járe wọn pẹ́, játorí wọn pẹ́, játorí wọn pẹ́. Adámaláhu ayatahu. Wala hawla wala quwwata illa billah. Àwa fi kíkí tí wọ́n náà a fi kí bàbá wa olóòtú ètò yìí, olóòtú ètò Al-Hikmat. Bàbá wa Sheikh Abdulqadir Yusuf ọba ọwọ́ àdúrà. Àmín. Ọlọ́run jẹ́ a máa bá yín lọ́dọọdún. Àmín ya Allah. Àní bá yín máa ọlọ́mọ fi ṣàdánwò. Àmín. Gbogbo àwọn tí wọ́n wá jẹ́ olùgbọ̀wọ́ ètò yìí, àwọn olólùfẹ́ yín káàkiri àgbáyé kò ní tán fáwọn náà. Allahumma àmín. Ọlọ́run ní padà lẹ́yìn wọn. Allahumma àmín. Mo kí wa káàbọ̀. Ìbéèrè tí ẹ béèrè lórí ọ̀rọ̀ ayé méje, òótọ́ ni Al-Qur'ani yànnàná rẹ̀ fún wa. Allah. Qur'ani já mọ̀ pé ayé tá a wà yìí nìkan kọ́ o. Ayé mẹ́fà míì tún wà ń bò míì tí yóò máa wá papọ̀ jẹ́ méje. Áyà wo ló ti yanjú ẹ̀? Ó ń sọ ara áyà yẹn bọ̀ náà Al-Qur'an wípé òun dá sánmọ̀ méje sab'a samawat ó wá ní wàlà hardọ̀ mísílà ùnà bí táwọn èèyàn kíyèsí nù. Ó wá ní àtayé náà mísílà ùnà. Ókè nísìnyí tí wọ́n bá sọ wípé ní mo fi pankẹ́rẹ́ na Sáídá mo sì na Bílíkì bẹ́ẹ̀ náà. Kòbókò ló fi na Bílíkì ní àfi pankẹ́rẹ́. Pankẹ́rẹ́ ni. Ẹ́? Òun na Sáídá pẹ̀lú pankẹ́rẹ́. Ó wá lóun na Bílíkì náà bẹ́ẹ̀. So ibi táwọn èèyàn kíyèsí wọ́n rò pé yóò ṣẹ̀ṣẹ̀ fún wa ní hádádù ń bẹ̀ yẹn ni pé ayé náà méje. Ó ní mo dá sánmọ̀ ní méje o. Ó wá ní mo dá ayé náà bẹ́ẹ̀ náà. Bẹ́ẹ̀ náà yẹn ti sọ fún wa pé méje lòun náà. Ní tí wọ́n sì ń wí kọ́ńtínẹ̀tì kọ́ ni wọ́n wí kì í ṣe pé bóyá Africa, Asia, South America, North America, Australia, Antarctica ìyẹn kọ́ o. Gbogbo eléyìí ni inú àrídù ti wà nìyẹn o. Àrídù kù mẹ́fà tá a lè débẹ̀. Àfẹ́ni Ọlọ́run bá fẹ́ mú débẹ̀ pé jẹ́ wọn á lọ fi nǹkan kan hàn bí ó ṣe mú Ànábì Musa
alayhi salatu wassalam. alayhi salatu wassalam mú rìnrìn àjò lọ́jọ́ sí ṣe mọ̀ pé nǹkan kan ló fẹ́ lọ fi hàn tó fi ní kó pàdé habudan mini ibadina atainahu rahmatan wa allamnahu min laduna ilman nǹkan kan ló fẹ́ fi hàn o àmọ́ ńgbà tá ara Ànábì Mùsá ò balẹ̀ ẹni yẹn padà lé padà lẹ́yìn ẹni ibi tán fẹ́ kó dé gangan gáràjì tán mú Mùsá lọ ń jọ yẹn gangan kò débẹ̀ so Ọlọ́run a máa mẹ́lòmíì kó nu ayé yìí tí ó lọ fi hàn ó kọ̀ ṣe bẹ́ẹ̀ ni so ayé yẹn pé méje tá a bá dẹ̀ tún wò ẹ lọ wá àyà tó parí Yásìn ẹ̀wọ̀n tọ́lọ́run sọ ń bẹ̀ ó ní subhanalladhi khalaqa al-azwaja kullaha mimma tunbitul ardu wa mimma la ya'lamun ẹjá wò túmọ̀ yẹn ó ní azwaja ó ní gbogbo tóun dá pátápátápátá ló ní replica ló ní photocopy níbòmí replica rẹ̀ máa wà bí mo ṣe jòkó yìí nísìnyí tèmi ń jẹ́ Sheikh Adua ń gbà yìí Ọlọ́run ó da irú Sheikh Adua ń gbà yìí náà síbòmí ó lè má jẹ́nu àgbáyé eléyìí inú àgbáyé mi replica yẹn máa wà ń bẹ̀ gbogbo tọ́lọ́run dá lọ́lọ́run ṣe ní azwaj ó ní kúlà sọ̀rọ̀ kí n tán pè ní kùlíyà kò ní exception nìyẹn ó wá ní nínú tẹ́ ẹ mọ̀ yẹn mímọ́ tó ń bí tọ́lá àdù nínú tẹ́ ẹ mọ̀ nínú ayé yín o tẹ́ ẹ máa ń ka méjì méjì ẹ̀ lákọ lábo ìbẹ́pẹ akọ ìbẹ́pẹ abo òkúta akọ òkúta abo tẹ́ ẹ ń ka ní méjì méjì o ó ní wà mímọ́ láyà làmúnà àwọn àgbáyé mi tẹ́ ẹ̀ tún mọ̀ pé exist ẹ̀ tún já ṣe yùn bẹ́ẹ̀ tá bá tún lọ wò aya kan bẹ nínú al-Qur'an ó ní yawma natwi samaa katoyi sijili lil kutubi ó ní tó bá di ọjọ́ tóun bá fẹ́ mú alkiyama wá ọjọ́ ìdájọ́ ó ní samaa ó ní universe tá wà yìí ó lóun máa ka bí ìgbà tí yàn ká pépà ọ̀pọ̀lọpọ̀ àfọwòrí aya yẹn tú tí yàn ó bá tú àfi kó ya diagram Allahu Akbar so òun ní nísìn ẹwọ nǹkan o bí universe wa ṣe rí ní flat bó ṣe wà rí bí universe wa ṣe wà ní àmọ́ náà wá sọ fún wa pé ní méjì méjì ní gbogbo ohun tóun dá ó túmọ̀ sí pé kinní yẹn lẹ́dà ó lẹ́dà so làwọn eléèbó ń pè ní wọ́n á pè kan ní universe wọ́n á pè kejì ní antiverse yẹn wà nínú speculative physics àwọn náà gbà pé wà àmọ́ wọn ní proof ẹ̀ Ọlọ́run á ní tó bá dijọ́ gbéra kìyàmù nẹ̀tì wíṣàmọ́ kàtà yìí sì jìlì a máa wá ká àfetí méjèèjì kóra wọn ni mo fi ń sọ pé ayé ò ní parẹ́ Allah ayé ò ní parẹ́ ayé ò parẹ́ o ayé ò lè parẹ́ so yóò fetí yìí méjèèjì yẹn kóra wọn ni kì í ṣe pé yóò parẹ́ nítorí pé ní pé kí nǹkan parẹ́ kán yá nìyẹn kán destroy ẹ̀ Ọlọ́run ò ní destroy planet kankan so nẹ́tíwì sàmọ́ àkàtẹ́ yìí sì jìlì líli kútùbí a máa ká báyìí ni wọ́n á mú antiverse tá a rí yẹn wọ́n á gbé pàdé universe tá a wà so ló tún fi sọ́nu àyà mi wípé ní yawma nubaddalu al-ard ó la máa pààrọ̀ ń tá a tẹ́ sórí ilẹ̀ bí ìgbà tí ilé kan ti táwọn ọmọ kan wà labroad àwọn afẹ́ dé àwọn òbí wá wò pé ibi táwọn ọmọ yìí fẹ́ dé sí gbogbo bẹ́ẹ̀ tí ó ti gbó àwa ní kan fọ́ táìsì yẹn kan tẹ́ ìmí sí Ọlọ́run ní nubaddalu al-ard á pààrọ̀ orí ilẹ̀ ẹlẹ̀ yẹn òun náà ni wọ́n padà lò fún ardul mahshar ilẹ̀ ìdájọ́ orí ẹ̀dẹ̀ orí ayé náà lọ́lọ́run ti ṣèdájọ́ tó bá wá ṣe ìdájọ́ tán tó ní ọyà ìyẹn máa lọ báyìí ìyẹn máa lọ báyìí ó wá ní anel hardo yẹ̀rìsó a ìbáàdìyà sọ̀lẹ̀hún yóò wá convert ayé yẹn náà sí àlìjẹ́nà tí ó fi ṣẹ̀san fáwọn kan lórí sọ́nà àyà kan pé jannatun ardu'a samawatu walhard ó dá ńgbà tọ́lọ́run sọ pé àlìjẹ́nà fífẹ̀ rẹ̀ fífẹ̀ ardu ayé àti sánmọ̀ ní fífẹ̀ àlìjẹ́nà ok ṣálìjẹ́nà ṣe nu sánmọ̀ náà ló dẹ̀ tún wà tí n bá sọ wípé ní nǹkan kan fẹ̀
ó fẹ̀ ní fífẹ̀ ilé yìí ẹjẹ́ ń lò ní ilé yìí pé fífẹ̀ ilé tó jẹ́ company wa yìí Orísun yìí ní fífẹ̀ nǹkan yẹn ṣé nú building yìí náà nìkan yẹn tún wá wà ṣé yóò gbà kò lè gbà. Allah. So nbọ wà lálìjánà wà tí ó ti sọ fún wa pé árídù ha fífẹ̀ àlìjánà yẹn fífẹ̀ sàmàwátò àti árídù ni so nbọ lálìjánà yẹn wà ṣé sánmọ̀ nìkan ni ó wà á gbà á tí sánmọ̀ bá ti gbà á jẹ́ pé árídù rẹ̀ ò mú árídù fífẹ̀ rẹ̀ yẹn kò mú fífẹ̀ ayé wọnú fífẹ̀ rẹ̀ Allah yóò máa jẹ́ ti sánmọ̀ nìkan so àmọ́ ńgbà tó ti sọ pé fífẹ̀ àlìjánà fífẹ̀ sánmọ̀ àtayé ni ó túmọ̀ sí pé wọ́n jọ yẹn ayé mọ́ sàmọ̀wátù tó bá dijọ́ ọ̀gbẹ́ ìdàlùkìyàmọ̀ wọ́n pa gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn. Bàbá ọ̀rọ̀ lẹ gbé kalẹ̀ yóò lólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá ń lé kòròpó ń kálukú náà gbẹ̀yìn olóye ẹ ti lọ pera yín jọ wípé ẹ tún gbọ́ tuntun o tẹ́ ẹ gbọ́ rí ẹ ó lè jọ tuntun létí yín ṣùgbọ́n Al-Kùránì ti sọ ó ti sọ Ọlọ́run bá ti sọ sínú Al-Kùránì ṣùgbọ́n gbogbo àlà ń ké Kùránì kọjá ń bẹ̀ ǹjẹ́ àmọ̀túnmọ̀ rẹ̀ ǹjẹ́ ààrẹ ni ṣàlàyé ẹ̀ sáré ni fọ́ sí wẹ́wẹ́ báyìí abáwa Sheikh Abdulhamid àdúrà ń gbà wọ́n máa ń fọ́ sí wẹ́wẹ́ lọ́wọ́ ẹ olólùfẹ́ wa ẹ jẹ́ ká dókè lọ́hùn náà tá a bá padà dé àfọwọ́ ayéànàna rẹ̀ yóò wá yé gbogbo wa pẹ̀lú ògbó Ọlọ́run insha Allah ẹ̀sìn ẹ̀kú kalẹ̀ ẹ káàbà padà sórí ètò yìí ètò wa Al-Hikmat gbogbo ẹ̀ ń gbádùn àfáwà Sheikh Abdulhamid àdúrà ń gbà pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń bá wa yànnàná lé nípa wípé ayé méje òun náà ni ó wà tọ́pọ̀lọpọ̀ wọ̀dẹ̀ fúramà bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú ọ̀rọ̀ wọn ẹ ti rí pé Ọlọ́run ọba kò sí tọ́lọ́run ọba ma faratna fil kitabi min shay'in Ọlọ́run ní kò sí nǹkan kan tá à ń yanjú nínú Al-Qur'an ṣùgbọ́n wa ma utitum minal ilmi illa qalilan ṣùgbọ́n àfún yín ní mímọ̀ tọ́pọ̀ díẹ̀ náà ni màá tá fún yín gbogbo ìmọ̀ yóò tẹ̀lé máa fi sakọ díẹ̀ náà nínú ìmọ̀ Ọlọ́run ẹni Ọlọ́run bá tún wá tó àṣírí àwọn àmọ̀ fún ó di túláàsì yóò máa tún ṣàlàyé ẹ̀fẹ́ lòmíì ìdí nìyẹn tá a fi gbé àwọn afáwà Sheikh Abdulhamid wá láàárọ̀ yìí láti wá ṣe àwọn àlàyé nǹkankan fún wa láti wá júwe àwọn nǹkankan fún wa nípa wípé ayé méje ló wà mo wá fẹ́ bẹ̀rẹ̀ ní bàbá ẹ dákun nínú àwọn ayé méjèèje agbọ́ta ayé tàwa tá a wà ń bẹ̀ yìí àwọn èèyàn wà nínú ayé yìí àlìjànnú ń bá wa gbé nínú ayé yìí anígi alẹ́yìn gbogbo ẹ̀ táàjọ ń kópa àwọn ayé mẹ́fà tó kù yẹn sáwọn àìdá kan ń bẹ òun náà àbí wọ́n kàn wá búndúkú ni. Shukran mo kí bàbá wa wà dúà púpọ̀ ẹ kú làákàyè ìbéèrè ńlá lẹ béèrè wọn evidence wà kódà táwọn èèyàn rí tí wọ́n fi mọ̀ pé àwọn ayé tó kù náà àwọn ẹ̀dá kan bẹ́ẹ̀ wọ́n á lè máa wọnú ayé wa yìí náà wá àwọn táwọn yìí kì í ṣàǹjọ̀nú o torí ẹlòmíì máa rò pé àǹjọ̀nú ló àwọn èèyàn máa jẹ rárá ó dá jẹ́ fún yín lápèjúwe méjì kan ní ọdún 1982 odò kan wà ní Russia ní Siberia yẹn ẹ̀gbẹ́ Russia ló wà odò kan wà ńbẹ̀ wọ́n ń pè ní Lake Baikal 1982 ló ṣẹlẹ̀ ní Lake Baikal àwọn Russian researcher kan tí wọ́n lọ bí 11 wọ́n wọnú Lake Baikal yẹn Lake Baikal yẹn òun lodò tó jẹ́ pé ó jìn jù láyé wọ́n wá wọ bẹ̀ lọ láti lọ lè ṣe research ṣe mọ̀ pé wọ́n wọ oríṣiríṣi nǹkan sára títí kan oxygen tank máa wà lẹ́yìn wọn torí ẹni tí ó lọ́nu omi tó bá wọn nígbà tí wọ́n wà ń bẹ̀ wọ́n ti dé bí depth bí more than 200 meters sísàlẹ̀ náà bá dédé rí àwọn kan tí ń wò wọ́n àwọn tí ń wò wọ́n yẹn àwọn yẹn jẹ́ bí 7 wọ́n dúró lọ́kọ̀ọ̀kan lábẹ́ omi là ń wí o wọ́n wá ń wò wọ́n jọ èèyàn àmọ́ gíga wọn dàbí òpónà Allah 7 feet sí 9 feet ni wọ́n wà àwọn wá wọ gbogbo kíní tán máa ń wọ̀ sí ara oxygen kankan tí wọ́n gbé nítorí pé àwọn ò lò wọ́n sì wà nínú omi ní òòrò nínàró nínú omi wọ́n sì gbé oxygen sí ara àmọ́ wọ́n dé helmet sórí wọ́n wá ń wo àwọn researcher yẹn wọ́n dúró wọ́n ń wò wọ́n kódà àwọn researcher yẹn wọ́n wá gbìyànjú pé ẹ jẹ́ á mú lára àwọn ará bíi ẹ̀dá yìí ká kidnap lára wọn ká gbé wọ láàbù láyé ká lè lọ wò pé àwọn ẹ̀dá wo tún ni
bí wọ́n ṣe bí tì wọ́n báyìí inú submarine ni wọ́n wà bí wọ́n ṣe ti submarine wọn báyìí ìgbà tí submarine wọn ó láǹdì sókè èèpẹ̀ àwọn 7 ló kú nínú àwọn researcher wọn bẹ́ẹ̀ ni àwọn 4 tó kù fara pa so ti yé àwọn ẹ̀dá wọ́n sì fò jáde nínú omi wọ́n sì jáde wọ́n sì lọ ibi wọ́n wọ̀ lọ ibi wọ́n fò lọ ẹnìkan ò mọ̀ ìkànnù ní ọdún 2009 ìmí ìtúnṣẹlẹ̀ àwọn Russian document kan jáde ní 2009 torí pé wọ́n máa ń pe àwọn document kan ní classified document yẹn ni pé àwọn àṣírí tí ìjọba sọ pé kẹ́nikẹ́ni má gbé bọ́ta tán bá wá classified document wọ́n ó gbé iye ọdún lé lórí pé tó bóyá ọdún 20 ọdún ni kó má fi bọ́ta ìmí 30 years ní 2009 wọ́n wá release àwọn document kan tán ti fòfin dè tẹ́lẹ̀ pé kọ́mọ́ ti jáde 2009 lọ́dún yẹn wá pé wọ́n ní láti release document yẹn wá wà ń bẹ̀ wípé lọ́dún kan ní South Pacific Ocean àwọn Russian Navy ṣe pé àwọn Navy ní máa ń wà lórí omi àwọn Russian Navy wọ́n wà nínú South Pacific Ocean lọ́dún kan tí wọ́n ń lọ ń bẹ̀ lábẹ́ omi làwọn náà wà níjọ́ náà ni wọ́n ti rí àwọn ẹ̀dá kan tí ó gun nǹkan gùn yẹn speed tó ń bábọ̀ jẹ́ 252 miles per hour ọmọ èèyàn ò ní irinṣẹ́ tó yára bẹ́ẹ̀ yẹn títí dèní bí technology wa ṣe lágbára tó a ní irinṣẹ́ tó lè máa rìn ní 250 something miles per hour speed tí kìíní yẹn bábọ̀ ó ń sa eré bọ̀ débi pé Ọlọ́run ló yọ nǹkan ẹ̀gùn táwọn wà nú ẹ̀ torí pé tó bá gbá bó spirit tó fi ń bábọ̀ kìíní yẹn ó fọ́ omi ó sì gbé wọn lọ so ó kọjá lára wọn vum nínú omi lábẹ́ omi bẹ̀ tí ìṣẹ́yọ kan wọ́n ka iye kìíní yẹn wọ́n ló jẹ́ 6 ó kọjá lára wọn àwọn ẹ̀dá tó ń rí nínú ẹ̀ wọ́n jọ èèyàn ni wọ́n yìí ṣe èèyàn so ó sì fò kọjá ó jáde nínú omi lọ ni tí wọ́n mọ̀ ibi tó pòórá lọ àwọn tá a wí wọn yìí ṣàǹjọ̀nú o scientist kan làwọn náà tán wá láti inú àgbáyé kan sínú àgbáyé tiwa so gbogbo ayé tọ́lọ́run dá yẹn ẹ rí i pé Ọlọ́run pè àkíyèsí wa sí nǹkan kan ní Al-Qur'an ó ní Qaf wal Qur'anil Majid ẹ lọ wo kí ló ń jẹ́ Qaf àfà kan wá ó rìnrìn àjò orí omi ńjọ́ kan omi ọkọ̀ wá dànù so ìgbà tí ó bára rẹ̀ ní island kan ìyẹn ni pé erékùṣù ilẹ̀ kan tó wà láàrin lẹ́yìn òkun ibẹ̀ ló ti bára rẹ̀ ìlú mi làfà yẹn já sí ìgbà tó máa débẹ̀ àwọn ẹ̀dá tó bá ń bẹ̀ wọ́n jọ èèyàn ni wọ́n yìí ṣe èèyàn ńgbà tí ó padà sí orí ilẹ̀ tí wọ́n mú jáde padà sórí rẹ̀ tí kò mọ̀ pé ọdún ti lọ ń bẹ̀ òun kọ̀ rò pé òun wà láàárọ̀ àwọn jáde ní ìrọ̀lẹ́ ńgbà tí ó fi dé orí ilẹ̀ padà ó ti lò 40 years láàrin àárọ̀ sí ìrọ̀lẹ́ àmọ́ kí mo wá fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé àáfàá yẹn ṣe ìbápàdé Jabal Qaf àpáta kan ló ń jẹ́ Qaf yẹn àgbáyé yẹn ló wà nínú bẹ̀ ẹ̀yìn àpáta yẹn làgbáyé yẹn ló wà àpáta yẹn ni wọ́n ń pè ní Black Pole the Black Pole àpáta Jabal Qaf yẹn ní jẹ́ bẹ́ẹ̀ òun lọ́lọ́wọ́n bá fi cover boundary ayé wa àti àgbáyé mi abẹ́ òkun ló wà so ẹni tí ó dí àgbáyé mi yẹn á jẹ́ pé ó kọjá àpáta yẹn ní tí ó sì lè ṣẹlẹ̀ ordinarily ni torí pé we are talking about 2050 something meters below the sea level. So ìní Ọlọ́run wa lọ lè fi hàn àmọ́ Al-Qur'ani sọ fún wa pé Qaf wal Qur'anil Majid ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ onítẹ̀fẹ̀sì wọn kò sọ fún yín pé ní wallahu a'lamu muradi bisalika kí ni Qaf ṣe dénú Al-Qur'an tí ìbáyẹpọ̀ Ọlọ́run pé àkíyèsí wa ń gbà mí pé nǹkan pamọ́ tóun dá o lọ́ fi ní fafi kulli shay'in lahu ayatun tadullu ala
annahu wahidu Allah. wa ya ajaban kayfa yusal ila wa ya ajaban kayfa yusal ila wa fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu wahidun. Allahu akbar. Bàbá ọlọ́mọ́sà járí yín pé Àmín. ọ̀rọ̀ ńlá lẹ yanjú lẹ gbé kalẹ̀ lẹ́ni yìí because àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ṣe ní ààhẹ́ ni. Lóòótọ́ àwọn àyà Al-Kùránì kan bẹ tó já sí pé béèyàn ọba ń láròjinlẹ̀ kò lè gbọ́yé, téèyàn bá dẹ̀ jẹ́ onísìn ẹni tí ń ṣe research kò lè gbọ́yé, téèyàn bá jẹ́ ẹni tó wà enlightened àbí tó wà informed kò lè gbọ́yé. Náà ni gbogbo yìí tí ẹ̀ ń fọ́ sí wẹ́ẹ́ fún wa yìí wípé ọlọ́run lóun dá sánmà ó dá ilẹ̀, ọlọ́run lóun dá sánmà méje agbọ́ yìí hùn ìyẹn clear. Òṣùpá ọlọ́run lóun dá ilẹ̀ ó ní mísílà hún náà òun dá ní dédé irúgbó òun ṣe dá sánmà náà. Ìwádìí wa ṣẹlẹ̀ lórí ẹ̀ ló jẹ́ káwọn afáwọ́ gbé wa lọ gbogbo ibi tí wọ́n gbé wa lọ yìí ọlọ́mọṣà járe yín pẹ́ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah. Ṣùgbọ́n ẹ sọ kíní kan lẹ́ẹ̀kan wípé ayé ò ní parẹ́. Ọ̀rọ̀ yẹn ó sì ń yà mí lẹ́nu pé ayé ò ní parẹ́ kẹ́ bó láṣẹ wá gbàdájọ́ tàbí dọ̀run ṣé ayé lọ́run wà ní. Ẹ ṣeun bàbá. Ẹ rí i pé mo ka àyà kan lẹ́ẹ̀kan fún àǹfààní àwọn tán bá fẹ́ wò kán lọ lè wo Suratul Anbiya 105 tọ́lọ́run bá ti ní walaqad katabna fi sabur ọlọ́run ní a ti kọ sínú sẹ̀búrà min ba'di zikri lẹ́yìn tí ìwé tó ṣáájú ti ṣáájú anal hardọ̀ pé ayé yìí o yarisuha ibadiya solihun àwọn ẹni rere ni ó padà jogún ẹ̀ kẹ́yìn. So yín tí ẹnìkan fẹ́ jogún tán ti assign pé property ẹnìkan ni ọlọ́run ó ṣe tún wá parẹ́ tó bá ti parẹ́ báwo ni wọ́n ṣe fẹ́ jogún ẹ̀. So ó máa lò ní conversion ló máa ṣe ẹjẹ́ tó mú àyà mẹ́wàá Zumar 74 ó ní wà kọ́ọ̀lù alhamdulillahi alẹ́dí sọ́dákọ̀ náà wá dáwó ó nígbà tán bá wà àlìjánà tán àwọn àná àdúpẹ́ o ọlọ́run má déhùn rẹ̀ ṣẹ́ o kò disappoint wa o wà ó rásà náà lè àrídọ̀ náà tábà wà ó mìíràn lè já nẹ́tì ó wá ní wà ó rásà náà lè àrídọ̀ ọlọ́run padà jogún ayé fún wa nàtàbà wáhù mínà lìjànẹ́tì àwa ń gbénú àlìjánà bẹ̀. Ṣé báwọn tó wà náà tó wọ àlìjánà náà ní sọ pé àwòrásà náà àrùtọ̀ ó jogún ayé àrùtọ̀ tó bá ti parẹ́ yóò ṣe tó wá jogún rẹ̀ fún wọn. Ó ní fani ìmọ̀ ajirul amilin. Allahu akbar. Ọlọ́run ní ẹwọ́n tá a fi sẹ̀san fáwọn tó ṣiṣẹ́ rẹ̀ ṣẹ́rí pẹ́ san rẹ̀ ni. So ayé yìí ọlọ́run ti parí iṣẹ́ síbẹ̀ táyọ kó tó wá fọwọ́ ba iṣẹ́ ara rẹ̀ jẹ́. Allahu akbar. Ọlọ́run parẹ́ lẹ́yìn tó ti gbogbo tó ṣe síbẹ̀ yìí ayé sì wúlò fọlọ́run. So alhamdulilayi adúpẹ́ pọ̀ lọ́wọ́ àfáwà Sheikh Abdulhamid adúláńgbà ọlọ́run ní fìyín sílẹ̀ yóò jẹ́ kẹ́mi yóò gùn fún wa ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah. Torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ẹ̀ máa yanjú even lórí social media gan pàpà àwọn nǹkan tó wà controversial náà lẹ̀ máa ẹ̀rẹ̀ torí bọ̀ ẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ research lórí ẹ̀ gbogbo ayọ́dẹ̀ apàdà wá gbà pé ntọ́kùnrin yìí ń wí òdodo ni ọlọ́mọsà járe yín pẹ́ wọn láà nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah. Fáfàá náà àwọn tán tẹ̀ fẹ́ láǹfààní àti bá yín pàdé lórí social media kí ni Facebook page yín tẹ́lẹ̀ máa follow yín sódà àwọn lecture yín àtọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ ti sọ láwọn ọ̀rọ̀ olówó yẹ bí wọ́n á lè lọ wò ó. Ṣe púpọ̀ lórí Facebook Saif TV Yorùbá nìyẹn ó tẹ̀ Saif yẹn SAIF Saif TV Yorùbá báà náà ni wọ́n tẹ̀ fún YouTube Saif TV Yorùbá wọ́n bá ti tẹ̀ sí YouTube yóò gbé wá wọ́n máa ra àwọn fídíò yẹn lọ́lọ́kan òjọ̀ kan bẹ̀ wọ́n á click subscribe. Alhamdulillah adúpẹ́ pọ̀ torí mo fẹ́ tó ń gbé yín pàdà wá níjọ́ mẹ́jọ inshallah pẹ̀lú ògùn Ọlọ́run torí pé àwọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ yanjú mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ má gbàgbé nínú àwẹ̀ Ramadan tẹ́ ń bọ̀ wáyìí mo fẹ́ kí Saif náà ní agbára abala kan bẹ́ẹ̀ o Ọlọ́run ọdẹ gbà fún wa ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah. Ẹ lọ́dún fẹ́ wa tẹ́ ń gbádùn ètò wa ètò yín Al-Hikmat kò ní jù báyìí lọ lé ní inshallah pẹ̀lú ògùn Ọlọ́run a tún máa pàdé ní ọjọ́ mẹ́jọ tí jẹjọ Jímọ̀ ṣùgbọ́n kí n tó lọ lónìí
mo fẹ́ sọ fún wa wípé Ramadan ti kù fẹ́rẹ́fẹ́ o ohun tí Ramadan kù ní sí òtóṣù kan mọ́ o ṣe é mọ̀ bẹ́ẹ̀ òtóṣù kan mọ́ tó nínú Ṣàbán la wà yìí ọlọ́mọṣà jágúnlẹ̀ rẹ̀ náà láyọ̀ àtàláfíà ọlá nàbì lọ́dọ̀ Ọlọ́run àwa ń rọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ràn Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa bá a dòwò pọ̀ ní Ramadan ntẹ́yìn náà bá ní láti fi ràn wá lọ́wọ́ ẹ tètè pè wá bóyá ẹ̀bùn lẹ fẹ́ kó fún wa ni àbẹ́ fẹ́ rà nínú àwọn abala tá a gbé sórí igbá pàtàkì ju ìrun pípè ní Ramadan ó ní láàdá púpọ̀ torí káwọn èèyàn máa gbọ́ orúkọ Ọlọ́run ìwọ tó ṣètò ẹ̀ wà ní láàdá àwọn tí ń gbọ́ náà wà ní láàdá afẹ́kẹ́ kówó lé àwọn wáàsí oríṣiríṣi náà tẹ́ ẹ máa gbé wá fún wa afẹ́kẹ́ kówó lé sẹ́rẹ́rẹ́ dírámà wa tá a máa ń ṣe tá a kò ní ẹ̀kọ́ Ramadan a nídìí yẹn náà kẹ́ kówó lé fún wa ọlọmọsà gbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí rèé bóyá ẹ fẹ́ kówó létò fún wa àbí lórí ètò Al-Hikmat lẹ fẹ́ ti dá sí fún wa ni àbí tó Ramadan Kareem náà ẹ pè mí sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yìí 080-230-55086 080-230-55086 orúkọ mi yìí padà Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà lèmi jẹ́ máa salam wa ilal liqa.